sha Allah. àmọ́ mẹ́rin bá gba máikrófóònù báyìí ọba ń kí ọ lè mi níwájú àwọn àlùfáà wa Anakumullah. àkóbàtà àwọn àlùfáà wa Akramakumullah. nígbàtí mo wà nínú táwà nínú mọ́tò táwọn wọlé bọ̀ Bàbá. hálù kan wá sí mi lára omi sì fẹ́ máa bọ́ lójú mi Akramakumullah. omi náà tó fẹ́ máa bọ́ lójú mi ó jẹ́ ń gbà pé ìlú Ìkàrẹ́ lónìí gbogbo àkókò lápapọ̀ àti gbogbo ẹni ó wá jókòó yìí a ṣe oríire Buhari Alhamdulillah. ẹ̀yin bàbá ìmọ̀ mẹ́mọ́ pé ìmọ̀ kí n lọ́kọ̀ọ̀kan o mo dúró lórí protocol tí àwọn kíkí táwọn bàbá ti kí wa ṣáájú náà ní kí n sì mọ́ gbàsíkò àwọn àlùfáà mi Allah. nítorí pé ohun tó fẹ́ máa mú mi bọ́ lójú mi ni pé bó làwọn àdàbí àti dá báyìí Allah. lọ́dọ̀ tàdàbí kò sí ọmọ àfáà wa àfáà wa níbẹ̀ Ma sha Allah. gbogbo àwọn ọmọ kéwú gbogbo ẹ̀yin àgbàlagbà gbogbo ẹ̀yin alásàlátù gbogbo ẹ̀yin àyímà bàbá tẹ́ gbọ́ kí wọ́n ti kú Bàbá. ẹ̀tún wá pàdé wọn La ilaha illallah. ìwọ̀n ń ṣe mí bí ipò wá jẹ́ mọ̀ pé lóòótọ́ Àlájì Àgbà la tẹ̀lé wa Alhamdulillah. èmi ò jẹ́ nǹkan kan bí táwọn bá wà ọ́ Akramakumullah. ọlọ́mọsàjárí yín pé bàbá Amina. ipò méjì ni wọ́n wá dín ní àyín lónìí àwọn gangan ní centenary Bàbá. tàbá ń lè kí wà Àlájì Àgbà dọ́gọ́rùn ọdún tàbí Àlájì Àgbà ọ̀hún àwọn náà wọ́n jókòó yìí Allah. àwa lọ́dọ̀ wọn lọ sórí rí yìí La ilaha illallah. ilé kéwú tó dọ́gọ́rùn ọdún ilé kéwú tó produce bàbá àgbà kọ̀ kárí Allah. ilé kéwú tó dọ́gọ́rùn ọdún ilé kéwú tó produce bàbá oníwàásí àgbáyé kí bàbá imam ti kálẹ̀ kan ọlọ́mọsàjárí yín pẹ́ Amina. ilé kéwú tó dọ́gọ́rùn ọdún ilé kéwú tó produce bàbá wa àgbà ńlẹ̀ la bàbá wa mísánà àkọ́kọ́ fún Ansarul Islam ilé kéwú tó produce bàbá wa Sheikh Musa Alfanla Alomata ilé kéwú Albarka òun ló wá produce títí àbá yìí ilé kéwú òun produce bàbá wa President General League of Imam Alfa àtàná bàbá àgbà Àjíṣafẹ́ l'Óṣogbo ilé kéwú náà ló produce ilé kéwú tá gbọ́ pé ó pọ́gọ́rùn ọdún tọ́lọ̀ ní ọgọ́rùn sojú àwa Alhamdulillah. ilé kéwú Albarka ló produce bàbá wa Khalifa Ajara ilé kéwú náà produce bàbá Mufti gbogbo ilẹ̀ Ondo State Allahu akbar. sẹ́wù yẹn òhó dáadáa sẹ́wù yẹn òhó dáadáa ilé ọ̀sán Albarka àfàkùnmọ́lá Akramakumullah. ilé kéwú Albarka ẹ̀rìkẹ́ mo wí níbẹ̀rẹ̀ náà mo ti kí bàbá wa President General mọ́ bàbá wa Àlájì Àgbà láti ilẹ̀ ilé kéwú Albarka náà ni bàbá wọ́n wá ilẹ̀lẹ̀ wọ́n jókòó lọ́dọ̀ àwọn Àlájì Àgbà La ilaha illallah. wọ́n máa wá ṣe bẹ̀bẹ̀ tí wọ́n bá gòkè lọ́dọ̀ àwọn bàbá lọ́dọ̀ bàbá àlífà alákọ̀ọ́kọ́ wọ́n tún jókòó ń bá lọ wọ́n sálẹ̀ gbogbo yàrá Àlájì Àgbà yàrá bàbá wọn President General Albarka ò lè fi ń pọ́n wálé Alhamdulillah. oríire tá a wá ṣe lónìí ó ní pé wọ́n sọ pé Àlájì Àgbà ń bọ̀ Na'am. báwa bá dé ìlú kan kò sẹ́ni ó tó bẹ́ẹ̀ tó wọ́n sọ fún wa pé wọ́n Àlájì Àgbà Bẹ́ẹ̀ni. mọ́ wí bẹ́ẹ̀ dà yọ mọ̀ rí kò sẹ́ni tó sọ àwa kékeré kò sẹ́ni tí ó rí wa tí ò ní pé wọ́n Àlájì Àgbà ká tó wá sọ pé Àlájì Àgbà gangan ẹ̀yin Ìkàrẹ́ bó lẹ ṣe Allah. Mufti bó lẹ ṣe Àtọ́líkà máa lásìmá máa. bó lẹ ṣe nírú lọ́kì yìí gan a máa pín wá sí ni àfáà wa tí wọ́n sì ń pín wá sí náà wọ́n jókòó yìí Akramakumullah. pé àfáà báyìí ní ọlọ́bí báyìí àfáà báyìí ní ọlọ́bí báyìí ẹlòmíì wá láti Èkó ó wá ṣe wá sí ńlọrin ẹlòmíì wá láti Kaduna ó wá ṣe wá sí l'Àbújá wọ́n wá ń pè mí tọ́mọ Àlájì Àgbà wà káàkiri bẹ́ẹ̀ kódà bá Mufti náà ti ṣe wà wọ́n náà ti ṣe tiwọn
tí wọ́n gbọ́n pè wọ́n lọ lú mi bàbá àmọ́ mọ́fà ni wọ́n lọ Ìbàdàn níjọ́ òní ló kọ centenary. Insha Allah. àwa la wá bẹ̀ wọ́n gbígbá ẹ̀dàkùn tẹ́rí Ìkàrẹ́ yìí. àti rírẹ tẹ́yìn ó sì ní. àṣé kí lẹ fà gan-an ní Ìkàrẹ́ gan-an. الكمال زمامها فبها إلى الكلية ذهب. gbogbo tí ń jẹ́ Ìkàrẹ́ Àkókò pátá àti gbogbo Àkókò mẹ́rẹ̀ẹ̀rin lápapọ̀ kí lẹ fà. شيخ شيوخ المنتكي. àwọn tọ́rọ̀ yìí bá ń gún nínú tí wọ́n bá ń wò pé kéde pọ̀ kí wọ́n fẹ́rí jìn wá. أكرمكم الله. kò sí bí wọn a wà ní ọ̀wọ̀ níjọ́ òní tí bàbá wa tí wọ́n wà níjọ́ pé yìí tá a fi kúrò lọ́wọ́ wọn sọ̀rọ̀ kankan. ẹ máa ṣe yọ̀ dáná ẹ sáà ti máa ṣe yọ̀ dáná bàbá àwọn àwa tí wọ́n gbà alálejò náà ni wọ́n lè jẹ́rìí sí. àsẹ́yìn Àkókò lẹ́wà ń di ẹ́. àsẹ́yìn. الكمال زمامها فبها إلى العليا ذهب. ẹ wá gba odidi Al-Qur'ani kan èyí tá a máa ṣe útúbà lẹ́yìn tí bàbá bá ṣe wá àṣìṣánìsìn. ما شاء الله. ìjókòó wọn ìjókòó méjì ni ìjókòó alákọ̀ọ́kọ́ ni ìjókòó pàwọn la fẹ́ gbọ́ wá sí lẹ́nu wọn lónìí àwọn ni ó ṣe wá sí. أكرمكم الله. àwọn náà wọ́n wà ní bánà tí wọ́n tàn. ما شاء الله. ọkọ̀ olú ẹ̀ ní sẹ̀tínárì wà. àbá yìí ní àkọ́kọ́ ìjókòó wọn. ẹlẹ́ẹ̀kejì ó náà ni pé àwa abáfákàlá wà ní. أكرمكم الله. tẹ́lá afá wa lóde gbogbo ẹni ọba màlájá àgbà tó sì fẹ́ fàlájá àgbà tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé káàdùn àwọn ọgbà bó bá ti rí wọn ó ti rálàjá àgbà. Insha Allah. bàbá parí iṣẹ́ sí wọn láàbùpọ̀ bàbá sọ wọn lóko ara wọn wọ́n sọ wọn lálàjá ara wọn wọ́n sọ wọn lókè ara wọn. àṣé wọ́n ti mọ tí wọ́n mú lọ́wọ́ nígbà táwọn ọba sí mọ́. زمامها فبها إلى العليا ذهب. àfà yìí أكرمكم الله. ọ̀dọ̀ wọn là ń darí lọ wọ́n sì wá sí fún wa. شاء الله. ọba tí ń tọ́ wọn sọ́nà wọn máa bá wa tọ́ wọn sọ́nà. آمين. ọba tí ń bá wa wà pẹ̀lú wọn máa wà pẹ̀lú wọn. آمين. bàbá wa làájá àgbà tòní tá a dágbére fún lé. أدام الله حياته حفظه tí الله. bàbá fàdúrà sí wa. مولانا فضيلة الشيخ محمد مصطفى محمد كمال الدين حبيب الله العدل. أدام الله حياته. nínú ilé àlàjì àgbà ilé tàlífà mẹ́rin ti jẹ tẹ̀léra wọn الله. tí ò sí jàgbà tí ò sí jàgbà. شدار. sí ẹsẹ̀ gbé nínú ilé tó ṣe pé àwa wá sóríire. الحمد لله. Ọlọ́run àmọ̀ dúpẹ́. الحمد لله. Zumra la gbé wá ọ̀dà Al-Qur'ani wá ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين رب زدني علما. Àyà tí mo fẹ́ ké ló jẹ́ kí n ṣàwùsọ ní kí mo fẹ́ sí wá sí o. Insha Allah. Wasiqal ladina taqaw rabbahum ila al-jannati zumara. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا. Ọlọ́run ẹ̀yin ọmọ Zumara ẹ fọkàn balẹ̀. Ẹ fọkàn balẹ̀, ẹ fọkàn balẹ̀. Suratu Zumar, Zumara méjì ní bẹ̀rẹ̀ Al-Qur'ani. أكرمكم الله. Ti wà l'àlìjánnà. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا. Gbogbo Markaz ti ń bẹ ní àyín ẹ fọkàn balẹ̀. Ṣé wọ́n ti ń fẹ́ràn wọ̀ ìyá lọ́tọ̀ náà? So ti fẹ́ràn Àlàjí àgbà náà? Ó ti wà nù Zumra. الله. Gbogbo Zumratul Mu'minin ti ń bẹ ní ìjòkó yìí ẹ fọkàn balẹ̀. Wasiqal ladina taqaw. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا. Àti gbogbo alásàlátù ti ń bẹ níyìí
tí bàbá wa Bàtútà ní Ansar Islami ní àti gbogbo alásàlátù tí ń bẹ́ẹ̀bì wọ́n ní ká fọkàn balẹ̀ àdọ́mà àlìjánà. Allah. Àmọ́ lẹ́yìn tí bàbá bá ṣe wá sí sọ̀tún àsọ̀kalẹ̀ wá sí o ntọ́lọ̀ ṣe fún yín lónìí Palẹ̀mọ́ yìí. owó àdúrà rẹ̀ Palẹ̀mọ́ yìí. ẹ lè sátán ẹ̀wọ́n sí lè sọ fún wọn lè sántán lọ́dọ̀ bàbá àjára lẹ́tì bàbá àjára nìkan ni wọ́n gbé 20 million kalẹ̀ Bẹ́ẹ̀ni. àwọn èèyàn dẹ̀ support wọn lọ bí 30 million tọ̀ ṣé bá àti ìpa tó jù bẹ́ẹ̀ lọ ọwá sí ní wọ́n lè sántán ẹ̀yọ̀ bó ń sí ọlọ́run Sallallahu alayhi wa sallam. ta ló ṣe hà ń bẹ̀ wọn ta ló ṣe hà ẹni ó ṣe hà ó lọ mọ́ká Ẹ sọ pé kára dó. ọdẹ ẹ̀yọ̀ bó ń sí ọlọ́run Sallallahu alayhi wa sallam. tọ́ bá rí bẹ́ẹ̀ bàbá wa tẹ̀lé wá tà tẹ̀lé yín wá ṣe pọ́nlé fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì tí mọ̀ àníbà bàbá ti rálà jí àgbàrí nǹkan mìíràn Insha Allah. àní tó pọ̀ tàyànjú nú ayé àmọ́ bọ́bá kansẹ̀ bàbá àwásọ̀rẹ́ ń dàgbò tá à bá ń ṣe Insha Allah. kódà bá ti wà yí orí àfẹsẹ̀ méjèèjì tẹ́lẹ̀ bá orí ìgbóngorí ẹsẹ̀ láì dúró Ọ̀yà rí pé. ó bá rí bẹ́ẹ̀ a máa lọ sọ́dọ̀ bàbá wá sí centenary àìgbà kò náà ń bẹ̀ ni àwọn bàbá náà fi ń sin lọ́wọ́ àwọn àfáà wá fi ń sin lọ́wọ́ ni bí ọba síbẹ̀ bá máa lọ́gbẹ́ ìkó náà bàbá tí mo sì máa gbá ẹ̀sán Insha Allah. àmọ́ bàbá padà parí bàbá wa ìmọ̀ọ́mọ́ ọ̀wọ̀ land gbogbo tí ń jọ́wọ̀ yányá àfáà wa mà níwọ̀n aṣáájú wa mà níwọ̀n àfàkùnmùlà ẹ̀rí bàbá ti wá ní kódà 100,000 kọ́mọ jówó epo bàbá wa láti lọrin ẹ̀rí níbi tá a ti láàrin àìgbà owó làwọn ti sèyún Allahu akbar. ọlọ́run mọ́sà àti gbogbo wa náà lè jọ yín o Àmín. Mala Yusufu Karamakumullah. ajánà sí bàbá lókù tá a retí bá Insha Allah. ọlọ́run ní jẹ́ gbá rẹ̀ Àmín. àtẹ̀lé yín pé ẹ̀yìnbó sí ọlọ́run Sallallahu alayhi wa sallam. ń bọ̀ náà àlùbáríkà rẹ̀ ọ̀pọ̀ ẹ̀yìnbó sí ọlọ́run Sallallahu alayhi wa sallam. ó gbẹ̀yìn àgbà yín àlejò tá a pè mo fẹ́ fún yín ní ẹjọ́ kan dá ilé ìbàndájọ́ ọ̀hún Na'am. bàbá wa inú chairman dáwà committee fún centenary tí wọ́n máa darí ètò Bẹ́ẹ̀. wọ́n ti wá fi lé wa lọ́wọ́ gbogbo ibi tá a bá lọ wọ́n wà ní ẹ má jẹ́ kó níwà sí ó ṣe wá àjú 20 minutes lọ Bẹ́ẹ̀. mo wá retí ẹni tó instruct mi pé kí n fún one time mi ò rí àwọn náà máa ń fún wa ní time Ọ̀yà rí pé. ibi aago ìṣẹ́jú báyìí ní kẹ́ fún níwà sí bàbá wa ìmọ̀ máa gbà nílùú Ọ̀wọ̀ wọ́n ń gbà yọ̀ǹda wọ́n láwọn ní jànáza kan wọ́n láwọn ní jànáza kan nílé tó sì pàtàkì wọ́n ti kódà wọ́n ti wí kalẹ̀ láti gbà wọ́n ti lé ọlọ́mọsàjáre nípẹ́ Àmín. ajánà sí bàbá lọ́kàn Inna fil akhiri rijala akalasu lillahi bala barakallahu fi haqqaku shaykhal kamala annahu taba khisala khafa maulahu ila'a khassahu hubban jalala jaddada تدريس طبعا بالثقافة الجمالا فله الآثار طابت بمدى الدار طوالا لا يكون الشعر يكفي وصفه فأقل مقالا رحم الله تعالى شيخنا صافي الكمال رحم الله تعالى شيخنا صافي الكمال pẹ̀lú ìyọ̀ǹda ọ̀rọ̀ President General Damallahu hayatahu
wọ́n lè jòkó bàbá làwọn yọ̀ǹda yín kẹ́ jòkó lẹ̀. pẹ̀lú ìyọ̀ǹda bàbá wa President General adamallahu hayatahu fún gbogbo àwọn àìmọ̀ àtàwọn àfáà àwa ìmáàmù àti àwa àfáà ní gbogbo elédè Yorùbá. Wọn ò kà wá mọ́ South West àmọ́ elédè Yorùbá ni wá. O bá àmọ́ wá bẹ́lẹ̀ Yíbò tó o bá ti ń sọ Yorùbá. President General gbogbo wa àti 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 aṣáájú wa ní ọlọ́wọ́ sàgárí ń pẹ́. àmín. Ọlọ́run kó bá wa ṣàlékún dáadáa fún yín. àmín. Ọlọ́run kó bá wa dúró tì yín. àmín. Ọlọ́run kó bá wa jámọ́nà yín. àmín. la hawla wala quwwata illa billahil aliyyil azim. Bí a bá ti kí bàbá ni chief host gẹ́gẹ́ bíi pé territory wọn ní àwa yìí. Allahu akbar. Bàbá ò wá ní kí n fi bàbá wa host kí n fi kí gbogbo tí ń jẹ́ àwọn àfáà táwa ní host àwọn náà ni bàbá wa chief imam gbogbo Ìkàrẹ́ land. adamallahu hayatahu. Ọlọ́mọ sàjáre yín pẹ́sà o. àmín. Bàbá ti ka àwọn àfá àwọn lẹ́yìn àfá àgbà nìkan làwọn ò bá. Gbogbo àwọn yòókù làwọn bá. Àwọn ò wá bá wọn lásán àwọn tó gba kéwú lẹ́nu wọn. Allahu akbar. Àfi Ọlọ́run àfìbí Ọlọ́run. Bàbá wa chief imam. Ọlọ́run dákun mọ́sàbá wa ṣàlékún dáadáa fún ìjọba ẹ̀rọ. àmín. Mo wá fi yín kí gbogbo àwọn àfá lápapọ̀ àti gbogbo ẹ̀yin àyíma. Ìdí tí ò jẹ́ kí n máa dá kọlọ òun ni wípé ìtẹ̀láṣẹ Ọlọ́run àṣẹ mẹ́ta lọ́lọ́run ní àtẹ̀lé àmẹ́yọ̀ kan ní retí. Allahu akbar. Ó ní àti Allaha ẹ̀tẹ̀lé Ọlọ́run wá Rasula lè wá ń bò míì tó bá ti fún un ní wáwùlẹ̀ àti fìhùn ó túmọ̀ sí wípé kò sí difference láàrin àṣẹ méjèèjì. Àmọ́ ní èyí tí mo fẹ́ lò tó ti dápọ̀ àṣẹ mẹ́ta yìí ó ní àti Allaha wá àti Rasula wá ulil amri minkum. Ó fi tàwọn àfáà ó fi wọ́n ti tànábì. Àmọ́ tá a bá rí mọ́ ni méjèèjì ò tèmi ni ẹ kọ́kọ́ tẹ̀lé. Àṣẹ Ọlọ́run ni mo wá fẹ́ tẹ̀lé mo fi bàbá wa ìmáàmù kí gbogbo yín torí Al-Qur'ani ní yawma nad'u kulla unasin bi'imamihim. Bí gbogbo ilẹ̀ Yorùbá Delta àtẹ́jọ́ bá ti wà papọ̀ bàbá ìmáàmù náà lọ́lọ́run fi pe gbogbo wa jáde. Allahu akbar. Wọ́n bá ti ní President General wọ́n fa gbogbo wa. Ọlọ́mọ sábà kí gbogbo yín o. àmín. La hawla wala quwwata illa billahil aliyyil mo kí azim. gbogbo àwa personalities tàwa ń jòkó ọlọ́mọ sábà kí yín. àmín. Mo kí gbogbo ẹ̀yin ìyá wa lásàlátù àsàlátù pè mí tèmi. ẹni bá gbé kó wá wí. Ó ṣẹ́gun ọ̀tá lé. ó ṣẹ́gun ọ̀tá òde. ó ṣẹ́gun alárùká. àsàlátù pè mí tèmi. ẹni bá gbé kó wá wí. Bàbá Alhaji àgbà ni kí bàbá wa tí wọ́n jẹ́ aṣáájú gbogbo àwọn ọmọ Ìlọrin ní Kàrẹ́ ọlọ́mọ sàmúwá kì í yàn. àmín. Bàbá wa àfáà wa tá a tẹ̀lé wá
àwọn àfáà wa àdúrà gbà là ń tẹ̀lé wa àwọn náà wọ́n lé láti jọ́ sẹ̀ńtínárì ti bẹ̀rẹ̀ àwọn náà là ń tẹ̀lé àwọn ní sáà ikú wa ọlọ́dàkùn mọ́sàdí àtẹ̀lé yín pẹ́ Àmín. ọ̀làlà haúlà. Wala quwwata illa billahi al-aliyyil azim. Bàbá ní kí àfáà wa àgbà Hamzatul wasli baynana wa baynakum. Àfáà wa Sheikh Batuta. Damallahu hayatahu. Àwọn ni àfáà gbà. Bàbá ẹ ṣé. Bàbá wa President General ẹ ṣé àdúpẹ́. Bẹ̀bá ní òní wábí yìí náà kò sí ń tàṣì. Àmọ́ ká máa fi sẹ̀ntínárì yìí náà ká máa fi dúpẹ́ pé ẹ ṣé àfáàgbà fún gbogbo káàró òjìrè. Àwọn ni Hamzatul Wasili tó jẹ́ kí àwa Ìlọrin ó lè wá sí Àkókó. Àwọn ni Hamzatul Wasili tí wọ́n tún sọra wọn ti Hamzatul Qati. Wọ́n ń ṣe Wasilu nìkan bàbá Ogoso wọ́n tún wá ṣe Qati'u. Ondo State nìkan ló ti gba sẹ̀ntínárì méjì. Ondo State làkọ́kọ́ state tó kọ́kọ́ gba sẹ̀ntínárì lẹ́ẹ̀mejì. Ọ̀wọ̀ gbà Àkókó náà tún wá ń gbà. Wọ́n ṣe Hamzatul Wasili pé ẹgbẹ̀wó ọ̀dọ̀ wa wọ́n wá ṣe Hamzatul Qati pé àwọn náà tún fẹ́ tún Ọlọ́run sì fẹ́ bẹ́ẹ̀ ìtàlàjẹ́ àgbà náà sí ni bàbá jẹ́ Hamzatul Wasili wọ́n sì jẹ́ Hamzatul Qati. Allahu akbar. Torí ipá Nabi Muhammad Sallallahu alaihi wasallam. ó bá sọ lẹ́kọ̀ọ́ wá sasọdá. Bàbá wà sí àgbáyé Ọlọ́run mọ́sà kẹ́ wọn. Àmín. Wọ́n wá wà lájẹ́ àgbà títí wọ́n ní fàkà annama anta nabiyyu Muhammadu. Fakannama anta nabiyyu Muhammadu. Bàbá lájẹ́ àgbà tí wọ́n kí ẹ̀ka ń gbélé fún wọn ìkàdé. Ansaru kal ansari. Èmi bá rìsáàjì débi pé mo mọ ọdún tí wọ́n bá lájẹ́ àgbà gangan. Ọdún tí wọ́n bá lájẹ́ àgbà mo mọ̀ kìí ṣe 1905. Torí nǹkan kan ṣẹlẹ̀ ẹni ó sì ṣẹlẹ̀ lójú rẹ̀ ó wá sọ fún mi. Mo wá lọ ṣe research gbogbo ọmọ tálàjẹ́ àgbà bí ọdún mélòó ní bẹ láàrin wọn pẹ̀lú àlàjẹ́ àgbà. Allahu akbar. Bàbá tó bí mi o tí ń jákọ̀ bí ìjọ tí bàbá bí wọn bàbá jọmọ ọdún mélòó. Mo wá mọ̀ ìyẹn mo wá fi wò ó pé àti bàbá tó bí mi tọ́jọ́ yìí tán bí wọn lọ́dún báyìí tálàjẹ́ àgbà sì gba iye ọdún báyìí lọ́wọ́ wọn ajásí pé ìjọba yìí ni wọ́n bá làjẹ́ àgbà. Fakannama anta nabiyyu Muhammadu. Fakannama ansaru kal ansaru. Bàbá Fakhrul Ulama làjẹ́ àgbà àwọn kọ́lá àkọ́kọ́ ọmọ kí wà àfá àgbà Sheikh Tajul Adabi. Rahimahullahu ta'ala. Wọ́n sì ṣe last kódà wọ́n ní senior tí wọ́n pọ̀ rẹkẹtẹ àmọ́ lọ́hùn fàlàjẹ́ àgbà hàn àfá àgbà. Ó wá sẹ̀sán fàlàjẹ́ àgbà lára àfá àgbà látara pé àlájì àgbà ò ṣe nǹkankan pẹ̀lú àfá àgbà. Wọ́n ní àfá àgbà pé àlájì àgbà pé bóòlò sí kí ló fẹ́ kí n ṣe fún ọ kó jọba ní. Bàbá wa sọ yí pé bó o ṣe rí yìí lèmi náà fẹ́ rí. Fakannama anta nabiyyu Muhammadu. Ìjà àfá tó jẹ́ yìí iná lè
lèmi náà fẹ́ jẹ́. وكأنما أنصارك الأنصار. Kí ló wá sọ àfa àgbàdì tí wọ́n dà? Kí ló ṣàlàyé àgbàdì ń tẹ́dà? Ìmọ̀. الله أكبر. Ayé tá a wà yìí nǹkan méjì lèyàn fi ń lo ayé. Nǹkan méjì lèyàn fi ń lo ayé. Béèyàn bá wá ní méjèèjì tí ò bá wá ní nkẹyọ kan kò ní jèrè méjèèjì. الله أكبر. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Zinatul hayati dunya. المال والبنون زينة الحياة الدنيا. Bàbá wa Nárébù, Ọlọ́run ló wó. والبنون Àti tí ń jọmọ. زينة الحياة الدنيا. Ìtẹ́ ìyá lè fi ráyé ṣe nù o. المال والبنون زينة الحياة الدنيا. Ẹ̀rìn tó fà á tó fi já sí pé gbogbo àwọn ànábì Ọlọ́run ọba wọ́n bá ní owó wọn ò kí ẹ̀. Tí wọn ò bá lówó wọn ò kí ẹ̀. Àmọ́ tí wọn ò bá bímọ ìbànújẹ́ ò wá bá wọn. الله أكبر. Wọ́n wàá wò pé báwọn ò bá tiẹ̀ lówó táwọn bá bímọ ó ṣeé ṣe káwọn ọmọ àwọn lówó. Ọlọ́run ní méjèèjì kò wúlò wàlíbákìyàtù. والباقيات الصالحات. Ọlọ́run ní àlìbákìyàtù sọ́ọ̀lẹ̀hátù. Kí wá ní bákìyàtù sọ́ọ̀lẹ̀hátì? Òun ni àlìílímù. Àlìbákìyàtù àsọ́ọ̀lẹ̀hátù. Òun ni àlìílímù. Òun ló bí tí Musa fi ń sọ fọ́lọ́run pé sẹ́lòmí ń bẹ tó nímọ̀ tó mi. Ọlọ́run ní ń bẹ. Ó ní kí ló dé? Ó ní ẹni tó nímọ̀ jù ọ́ lọ òun ni Khidiru. Ọlọ́run wá fẹ́ kí Musa ó mọ̀ yìí pé ìmọ̀ ju owó lọ, ìmọ̀ ju ọmọ lọ, ó yá máa lọ wá ìmọ̀ lọ́dọ̀ Khidiru. Ó wá ṣe wàhálà. Ọlọ́run kọ́kọ́ wá fún ní tìpù mọ̀ pé tó bá débi tó ti bá Khidiru pàdé ẹja tó ti kú ó di alààyè torí pé gbogbo ẹni tí mo bá sí ní ara rẹ̀ fàhùwà májìtù. Gbogbo ẹni tí mo bá ti sí lára rẹ̀ fàhùwà májìtù. Níjọ́ tí o bá wá nímọ̀ tó o bá wá lò ó wá di máyìtù bá dàlẹ̀ háyì. Wọ́n wàá sọ yí pé ṣe bí ń sẹ̀mí tẹ́lẹ̀ ìmọ̀ tó ti kú lára rẹ̀ ń ó wá sọ di òkú padà. Ayé ó wàá pè ọ́ ní jáhìlù múrọ̀ kábù. Ìdí ká fi pè ọ́ ní jáhìlù múrọ̀ kábù ni wípé jáhàlù la bá wáyé súnmọ̀ nùkúrí. Ọlọ́run ní wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'an. Wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'an. Ọlọ́ni ẹ̀rí ìjọ tẹ̀ jáde ṣe. Wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'an wa ja'ala lakumus sam'a wal absara wal af'idata la'allakum tashkurun. Ẹ̀rí Ọlọ́run Ọba Ọlọ́run nígbà tẹ́ fẹ́ wáyé akhrajakum min butuni ummahatikum ẹ jáde nínú ìyá yín la ta'lamuna shay'an jáìlù ní. Wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'an. Sọ́rí pé jáàlù lọ bá jáde òun bàbá wọn kó sí ọkọ̀ àjẹ́. Wọ́n ṣe mí lóore kan ọmọ wọn ń bẹ lọ́dọ̀ mi. Allahu akbar.
balógun gbogbo ó wà sí gbogbo Èkìtì ọmọ bíbí inú wọn bẹ lọ́dọ̀ mi. Wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'an. Bàbá Ọlọ́run ní jáde Ọlọ́run níjọ́ tẹ́ jáde nínú ìyá yín látàlámúnà ṣe yá Ọlọ́run lè mọ nǹkan kan ìtàfi wá mọ nǹkan Ọlọ́run wá ní kí ni. Wa ja'ala lakumus sam'a. Ọlọ́run ní tẹ́ kọ́kọ́ fi mọ̀ tí orí yóò fi pé àìnù kọ́ akílù kọ́ sámúhùlà kọ́kọ́ ló fi jásí pé tí olùkọ́ bá wọnú kíláàsì etí ni ó kọ́kọ́ wí listen attentively. Inú Kùránì ni wọ́n ti wá mú jáde wọ́n ìzá kùrí àlèkùrè àánú. Fastami'u lahu wa ansitu la'allakum turhamun. Ẹ̀rí pé ọ̀tọ̀ ni dídákẹ́ ọ̀tọ̀ ni gbígbọ́ wọ́n ìzá kùrí àlèkùrè àánú fastami'u lahu wa ansitu. Ẹ̀kẹ́tì waja'ala lakumus sam'a. Waja'ala lakumus sam'a wal absara wal af'idata la'allakum tashkurun. Èyí ló fà á ń jọ́ tí Jibrilu dé tí ń sọ fún Muhammad yìí pé ikira bismi rabbikal ladhi khalaqa. Ikra bismi rabbikal ladhi khalaqa. Ó ní má àná bí kọ́rí. Ìntì gbọ́rí. Kí ni kí n máa wá kà? Nígbà tó wá wà fàmílíà pẹ̀lú kíkà bí bá tí wọ́n ń kà fún yóò yára máa kà Ọlọ́run òní yíyọ wà láàkà àjálù bil Qur'ani min qabli an yuqda ilayka wahyuhu fa iza qara'nahu fattabi Qur'ana. Ikra. Ìmbọ̀ ṣe sùúrù fattabi Qur'anahu ibi tí wálé gbàsọ́rù ti ṣẹlẹ̀ ni. Abukọ̀kùn. Bàbá ọ̀nàrẹ́bù nìyí tẹ́ bá wá dé house ẹ̀yìn yín lẹ́lò before kẹ́ ẹ tó lo site ẹni ó bá ní bill tó bá present yẹ leader of the house yóò wá sọ yí pé lágbájá fẹ́ present bill o let us listen to him ẹ ti ní lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ ti kà á ṣùgbọ́n gbọ́dọ̀ ṣàlàyé kẹ́ ẹ tún gbọ́ Ọlọ́run fẹ́ ká lo sámù ni Ọlọ́run wá ní wọ Musa tó o bá ní sámù tó ń lọ lo bàṣọ́rù ò ní ní ìmọ̀ Musa ò wá lo sámù ìwà ń lo bàṣọ́rù sámù ni ó sì pé bàṣọ́rù ẹ má bínú sámù etí ìgbọ́rọ̀ nǹkan márùn làwọn sáyẹ́nsì ní àfi ń jẹ́yàn wọ́n ní 5 organs of feeling àwọn nǹkan márùn tá a fi ń jẹ́yàn hearing etí wa a máa fi gbọ́rọ̀ ojú a máa fi rí ọwọ́ a máa fi mú ẹnu ahọ́n a fi taste imú tí ò bá ti ṣiṣẹ́ mú gbogbo ìwúlò. Allahu Akbar. Ànábì Musa tó bá mú yẹn dání ntọ́lọ̀ sọ fún mi rèé o bàbá sì ti débi báyìí tó o ti rí i pé ẹja yìí di alààyè ibi tá à ń lọ nù. Ó yẹ kí mo sọ wá bìrì lọ́wọ́ lóhùn pé ẹja tá a ti dín yóò ṣe wá di alààyè àìní sùúrù òjò béèrè ìmọ̀ tọ́lọ̀ kọ́kọ́ fẹ́ fi yé ni wípé wàhúwà bí kulli shay'in alim òun lòun mọ gbogbo nǹkan. Nígbà tí Musa tí wọ́n débẹ̀ Yúṣàù àwọn náà débẹ̀ nígbà kan wá dààmú ó ní ayatina gada àná
laqad lakina min safarina hadha nasaba. falamma jawaza Ọlọ́run qala li fatahu falamma jawaza tó o bá fẹ́ nímọ̀ tí ó ṣẹ́kù bí tààfà gbà ó ṣe wàhálà tó o bá fẹ́ rálù báríkà àfà rẹ ó ṣe wàhálà àwọn àfà àwọn àdúrà gbà sọ fún wọn gbà tá a wà lékè wọ́n ní àwọn bàbá bá tẹ̀ láwọn àfà àgbà lóde tí wọ́n bá wá fún wọn lélùbọ́ àwọn èèyàn wàá rù àwọn kan mọ̀ da tí wọ́n lẹ̀ pé ó ti pọ̀ jù bàbá ọmọ wa sá alájí àgbò ọmọ sá àṣàwà ni sísà kan sàǹjọ náà. Allahu akbar. nígbà tí Musa wá béèrè lọ́wọ́ Yúṣàwù pé ẹ yàdà ó ní àrà àyíká iṣẹ́ àwẹ̀ iná ìlà sákàrà tí. fa inni nasitu al-huda wa ma ansanihu illa shaytanu an adhkurahu. kí ni Musa wá rí fún ní zálíkà. qala dhalika ma kunna nabghi fartadda ala atharihima qasasa. ẹ̀rí Ànábì Musa ìgbà tí Yúṣàwù wá sọ fún wípé àrò àyíta ìṣẹ́kà àwẹ̀ iná ìlà sàhárátì kò sọ wípé ànàzọ́rítà àrò àyíta rá ayù rọ̀ alólò torí wípé àìnù ò lè ṣe kò ní wúlò mọ́ pé òórí ni n tó bá jásí pé ó rí tẹ́lẹ̀ téèyàn bá sì ti lo rọ̀ á làákàyè ló fẹ́ ṣiṣẹ́ òun ni Musa fi sọ wípé rọ́bì àrì ní anzur ilayka ó ti ń bọ Ọlọ́run tẹ́lẹ̀ ṣùgbọ́n kò tí ì máa rí bó ṣe rí lànàbì Ibrahim fi ń sọ fọ́lọ́run pé rọ́bì àrìní kayfa tuhyil mauta mo fẹ́ rí exactly Ọlọ́run ní Ibrahim ó ní náà ẹwà lẹ́hún tù mí bí ṣọ́ọ̀gbà mi gbọ́rọ̀ ni ó ní àbàlá lè yẹ́ kí màá ní ẹ̀kọ́ níbí mo fẹ́ tún wá mọ̀ kún ìmánì èyí òun ní túmọ̀ ayàtọ̀ lọ́hùn sọ yí pé wà mọ́ uti tún. minal ilmi illa qalila. Ànábì Musa wá padà Ọlọ́run wá ní fàwájàdá abida min ibadina ataynahu rahmatan min indina وعلمناه من لدنا علما. nígbà tí wọ́n faritadda ala asari ìmọ̀ kọsọ̀ọ̀sọ̀ wọn wá padà nígbà tí wọ́n wá débẹ̀ fàwájàdá àwọn méjèèjì ni wọ́n jọ wá rí abudan ẹrú kan mini ìbádìná nínú àwọn ẹrú tàwọ̀ Ọlọ́run àtẹ̀yìnáhù min ladunna rahmatan àánú tá a ṣe fún àánú tá a fóun ní ilimu libatili ti Yusufu ní ilimu tàwí Ànábì lọ́lọ́run wá fún ní kúlù Ádámà ilimu lẹ àsìmá yìí wà àlámà Ádámà lẹ àsìmá وعلم آدم الأسماء كلها. bẹ́ẹ̀ bá béèrè náwó lọ́wọ́ Ádámù kò ní rí wí bẹ́ẹ̀ béèrè sọ́rífù kò ní rí wí bẹ́ẹ̀ bá ní ó ṣe tàwílù kò lè rí wí àmọ́ Yúsúfù ìmàlá nìkan lọ́lọ́run fóun ni wọ́n fi ń sọ fún pé Yúsúfù ayúwà sí díkù afútìná fi sábúrín baqaratin simani يأكلهن سبع عجاف وسبع سنبلات خضر وأخرى يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون. ó padà sọ fọ́lọ́run pé Ọlọ́run òun dúpẹ́ wà lámùtàní من تعويل الأحاديث. àmọ́ Nábì Muhammad kò sí ìmọ̀ tí ó mọ̀ وعلمك ń bọ̀ mọ́ ṣáájú mi èmi mo mọ bí mo ṣe fẹ́ tó
èmi mo mọ bí mo ṣe fẹ́ tó torí pé wàhálà mọ́kà máa lámútakún òun kọ́ ló kọ́kọ́ ṣáájú ní tó kọ́kọ́ ṣáájú ni wípé fàyíṣà kọ̀ránáwù fàtàbí kùrẹ̀ ànáwù inna alayna jam'ahu wa qur'anahu lẹ́yìn eléyìn wá ní sanukuri uka. Fala tansa. wọ́n wá wo ànábì pé ṣe kéèké gbàgbé nǹkan kan ọlọ́run ní wa allamaka ma lam takun ta'lamu wa kana fadlullahi alayka azim. وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما. abẹ́lẹ́wọ̀n abá ti sọ pé tútù lìmúlìkà máa ń tàṣáwù tí ń bá fún ọ nímọ̀ mo lè gbá wọ́n tó ìzù máa ń tàṣáwù mo lè sọ ọ́ di balẹ̀ àánú ọmọ báwúrà tó nímọ̀ táyé sì máa pẹ̀lú mọ̀ àmọ́ kọlu àwọn ọlọ́run ọba àwa yuzilu máa ń yàṣà àwa sọ dẹni yẹpẹrẹ àmọ́ wọ Muhammad tó o bá fẹ́ dẹni yẹpẹrẹ ní gbogbo ìgbà máa sọ pé rọ́bì زدني علما وقل ربي زدني علما وقل ربي زدني علما. ẹ wá rí i nígbà tá ànábì Musa wá dọ́dọ̀ Hidiru ó wá ní ìwọ Hidiru ntí mo fa alẹ́ anjú àlímọ̀ní mímọ́ òlímúta rùṣìdá ìmọ̀ tí mọ̀ mo fẹ́ kó o fi mímọ̀ náà gbogbo ẹni yòówù tó bá sì fẹ́ wà sọ́là kó tún wá àwòsọ́là kóun gangan ó kó gòkè kó tún wá réèyàn fàgùnkè ẹlòmíì lè rókègùn kó má réèyàn fàgùnkè àmọ́ ìfà àgbà gùnkè wọ́n rí Àlájì Àgbà fàgùnkè Àlájì Àgbà wá dókè tán wọ́n wá ń fa àìmọye èèyàn gòkè látàǹsà. لا تنسى أصلك يا فتى علما إلى ما تنتسب كل عدو يبنى من تخاف للهادر والمقترب. bàbá Lájì àbá àfa àgbà wọn ti gùnkè tán nígbà tí wọ́n wá dókè Ọlọ́run wá fún wọn láǹfààní wípé fáyàn àfẹ́gbà wá fa ìmọ̀ye èèyàn wọ́n fa bàbá wa tó bí gbogbo àwọn tí ń jẹ́ Zùmúrà láyé làfẹ́gbà fi ń sọ yí pé anẹ́ àdìbù Ahamadu. anel adibu ahamadu. ó bá sọ yí pé àdìdì ìṣáàdàlẹ̀ àdábì. adidi iṣẹ́ adabi. alẹ́ adabi muwadabi. azilajati bi ìṣàjìrati. ibi tí wọ́n fẹ́ lọ́nu àsìlájàtì. ìṣàjìrati. wọlé wúdù á ní àríjànàbí. bàbá lọ́mọ kéwù èmi tájùlẹ̀ àdábì ó kọjá kí ló bí á ní àríjànàbí wọlé wúdù. a ní àríjànàbí. àwọn ẹtútù tí ń jáde lára èmi tájùlẹ̀ àdábì á ní àríjànàbí ó kọjá kí ló bí. àríbádà mi ṣàròṣe ayé wàṣàkíṣù ṣàròlímọ̀ ọ̀dábì. wàlífàákù àǹfààlìtọ̀ ìkú tẹ̀mùkárù fúlikùlẹ̀ àdábì wà índùní tàlmàṣà àbí wà kúlẹ̀ máa ń bìlẹ̀ àràbì. إنشي تسال أتياتو زجرة قولو عربي زلزال صوت القربي ورقاو ساكبي. ó dà máa sọ yìí pé anàlẹ́ àdìbù. anàlẹ́ àdìbù ahamadu isimi labibu ṣaagibi. anàlẹ́ àdìbù ahamadu isimi labibu ṣaagibi. afẹ́gbà ní anàlẹ́ àdìbù Ahamadu. anàlẹ́ àdìbù ahamadu isimi labibu ṣaagibi. anàlẹ́ àdìbù ahamadu
isimi lavivo sakibi asama amuru sakisabi safu safa sakibi ilé jòkó náà nù. mambisa sogizogomin azamati wa modabi àbí anala adibu ahamadu Abdulrasaq má bínú isimi lavivo sakibi ìjọ tí Rọ̀ṣọ́fì ti ń kọrin anala adibu ahamadu tẹ́mi ń gbé jáde isimi lavivo sakibi táwọn Rọ̀ṣọ́fì ń gbowó ìwọ máa ṣiṣẹ́ lónìí èmi Ọlọ́run ló kàn yìí. anala adibu nítòsí jó rí bẹ́ẹ̀ lọ́rọ̀ àfáàgbà tó sọ wípé wákàtí àlìkà láàmì. وتجعل كلامي كالطعام لديهم وكلمي في الطعام والشرب كالعسل وتجعل قبول القول والفعل والمنى كلامك من خلق الجمع كله فيا ربي يا رحمن يا من إليها تأتي ورجائي سألة مترجلة لتكبر لي ذنبا أتيت كثيرة برحمتك رحمن ذاك مؤللا وفك قيودي La ilaha illallah. يا رحيم برحمتي وعاطف علي يا طوف مجملا وعاطف علي يا طوف مجملا ẹ̀yin ìyá bẹ́ẹ̀ tí ẹ̀gbọ́n táwọn ẹ̀tẹ́wọ̀ ẹni gbé wá fún kẹkùyúdì. وفك قيودي يا رحيم برحمتي bàbá Àlàjí àgbà. وعاطف علي يا طوف مجملا bàbá àpẹjẹ nǹkan sábà bàbá وعاطف علي يا طوف مجملا وفي منبر الخير أنادي بشكوتي àfa àwọn ọmọ màdúgbò. على مسعدي نور الهداية أعتلى ومو إليك منك أدعو إلى نور لساني يا قصيد مجملا توسلت بالهادي وأصحابه كلهم وأتباعهم أسيادنا متفضلا وإن كنت لم أحسن فإنهم محسنون فأنت لديهم متفضلا وأنت الذي رب ولا رب غيره وملكك قد عظم ومجدك أعتلى ويا ربي يا رحمن يا من إليه جاتي ورجائي سالة مترجلا لتكبر لي ذنبا أتيت كثيرة àwọn àkàrẹ asórí ẹ̀kọ́. رحمن ذاك معللا bàbá mufti. وأسألك bàbá التوفيق fáhàlù ìlàmọ́. في كل من عمل وقول الهدى والعلم حكما معللا وفوق قيود يا رحيم برحمتي وعاطف علي يا أطوف مجملا وعاطف علي يا أطوف مجملا àáfà wa ni wọ́n kó mi bóde yìí àti bí oṣù 6 sí 7 tá a ti bẹ̀rẹ̀ sẹ̀ntínárì wọ́n wàá sọ pé ẹni báyìí ní òṣèwà sí a wà discuss èmi ní gbé jáde nígbà tó wá kàkà rẹ̀ bàbá wa sọ pé àáfà wa èyí náà ni ẹ sí ọdún 9 tí mo lò ń súnmúra èyí táyìí fi lọ́dún 6 àwọn bàbá wa ẹ̀ka sánáwì bàbá ọlọ́mọsàjárí yín pẹ́sà ààrùn bàbá ní wọ́n sọ pé dandan èmi ní kí n ṣe wà sí náà mo ní ẹjẹ́ mi ó máa ṣe bí n ṣe ń ṣe ohun ìfẹ́ ṣe wà sí kankan wọ́n wá ní dandan ìwà ní gbọ́dọ̀ sáfà mi lẹ́nu láti awali dádí dé rọ́bíà sánáwì ni wọ́n fi kọ́ wa ní bàbá wa ṣe kàdú àgbà bàbá wa bàtútà dún ọ̀kẹ́ yìí náà wọ́n jọ kọ́ gbogbo wa nù
wọ́n wàá ṣe bí ìgbà táwọn ò jẹ́ nǹkan kan kódà wọ́n tún kọ́ yìí náà Allahu akbar Mafuka kuyudi ó dàbáwọn yàrá ìmọ̀ bí rahmati. ẹ bá wa dúpẹ́ fún àfà wa ẹ bá wa dúpẹ́ fún àfà wa àfà tí ó fọ́ ọmọjà sọ́mọ́ra inna fil aki rijalan akhlasu lillahi bala. àwọn àfà tí wọ́n yé sọ yìí bàbá wo ní kókó ní kókó annahu toba khisola jaddada tadrisa toba àwọn tí wọ́n lè wá til jamala tó fi jásí pé tábá níwà sí asaru wàláyé bíbí àwà sí bima dadari tiwala la yakuna shiru yakfi wasifahu faqal maqala rahimallahu ta'ala shaykhana safil kamala rahimallahu ta'ala shaykhana safil kamala. Bàbá ẹ̀rọ oríire tá a ṣe ní Kàrẹ́ lónìí bàbá alájí àgbà tòní bàbá tájàlájí àgbà fún wa lónìí àwọn ọlọ́mọ kẹsàn alájí àgbà ọmọ mẹ́wàá ni bàbá bí bàbá tó sì bí mi kọ́ làkọ́ bí àmọ́ kó ikú sọ wọ́n dàkọ́ bí fàlàjí àgbà 60 years ní ń bẹ láàrin àlájí àgbà àti bàbá wa general mo mú láàrin ni General Abdul Rashid. bàbá dọmọ 60 years ni wọ́n bí bàbá wa general General Abdul Rashid. mo ṣe research ń panulé wa púpọ̀ bàbá tó bí mi làkọ́ bí àlájí àgbà Mufti Ìlọrin àná. bàbá wa Sheikh Safiyullah àwọn làkọ́ bí wọ́n wá bí ìyá wa ilé ọ̀wá ó tí rí wọ́n wá bí ìyá ilé ọ̀wá àwọn ilé kejì Zidillahumma ó wà á gbé láti ibi tó ti mọ́ wùlẹ̀ tún gbé látọ̀dọ̀ àfá àgbà mọ́ bukakumullah torí lọ́dọ̀ àfá wa náà ala shaykhi safi fafi asirin àkọ́kọ́ nù bàbá tó bí mi nù òun làkọ́ bí àlàjí àgbà likawni lifatiwa 1928 fi baladil ulumi. ọlọ́run wá ṣàánú bàbá tó bí mi wọ́n dépò bàbá wọn nínú ilé wọ́n dépò bàbá wọn nínú ìlú alali adabi samali mukutari ahmad saburen bóni ṣe tó nù sodikin sofin karimi obìnrin làlàjí àgbà fi ṣẹlẹ̀ kejì ala sulitani zu azmi nazimi ìyá tó sì bí bàbá mi ló bí òun náà fayali shaykhi ń bọ̀ ṣe sùúrù ìgbà tán wá bí àwọn tán kan wá bí ìyàwó ńlá bàtà tó jẹ́ ìyàwó wà sí àgbáyé tó bí àkọ́bí òun wà sí àgbáyé tí ń jáde òun wà sí àgbáyé gbogbo ọmọ àlájí gbogbo ìyàwó àlájí àgbà ló dé orí oyè ìyá tó bí bàbá tèmi làkọ́fẹ́ bàbá tó sì bí mi jẹ khalifa bàbá wa sòrìtọ́ọ̀nù wá jàlífà àlájí àgbà lẹ́kọ̀ọ́ ìyá wa ní ọ̀wá àkọ́bí wọn náà làlífà bàbá wa gold nílé ọ̀wá ẹ̀sán tí wọn náà nù ẹlẹ́ẹ̀kẹta ni ìyá wa tó jẹ́ ìyàwó wà sí àgbáyé àkọ́bí wọn náà ní àlífò wà sí àgbáyé gbọ́dọ̀ ọmọ wọn náà ní túnmọ̀ lè kí ó lọ ẹ̀sán àlájí àgbà lárùn wà sí àgbáyé nù wọ́n wá ìjọ tàlàjí àgbà tí wọ́n wá fún àlájí àgbà tí wọ́n wá fà wọ́n láàfá àgbà lọ́wọ́ báyìí pẹ́tò torí àlájí àgbà bàbá àfá àgbà lọ tọrọ àlájí àgbà lọ́dọ̀ bàbá wọn ni àfá àgbà lọ tọrọ pé ẹ fún mi lọ́mọ yìí ìjọ tí wọ́n mú bàbá wa Fakharul Ulama mẹ́sìsì ni wọ́n náà fi gbá àwọn wálé ké àbí mẹ́sìsì kéèyàn máa bọ̀ wálé ké kọ́ tún fi mẹ́sìsì gbé wàláhì ajúráwá lọ ti jàkájì kọ́ àmọ́ lọ ń ṣe àfọ́ ọmọlẹ̀yìn ní sọ́lẹ̀ ni wọ́n pọ̀ lẹ́yìn lọ bàbá Imam President General
bàbá ìjọta wá yọ̀ǹda alájí àgbà fàáfàgbà alájí àfàgbà wá mú alájí àgbà lògbó lórúkọ ìjọ̀hún ni bàbá àfàgbà ti parí ẹ̀ fàlájí àgbà kí ni wọ́n wá fi parí ẹ̀ aláyá múrí dàlẹ̀ ilé aláyá múrí dàlẹ̀ ilmi wàlífíkì wàlíhìjà tààlámùlù mànáwì dárí kọ́lé mànábìrà. ẹ wo ebi ká ti mọ̀ pé àfàgbà parí rẹ̀ náà ní aláyá múrí dàlẹ̀ ilmi. aláyá múrí dàlẹ̀ ilmi. bàbá wo kó so. wàlífíkì wàlíhìjà tàwọn tí ó rí bẹ́ẹ̀ ṣe fẹ́. tààlámùlù mànáwì alájí àgbà ní ilé yìí yóò tún àwa lọ insha Allah. alámùhùmùlẹ̀ àrọ̀bí yóò. ètí bọ̀ ọ́dọ̀ yìí mo sáré tó kankan ní o. bàbá mufti. Fasimon wa filon ba'da ul arifu ya kabara. bàbá alájí àgbà fàgbà wa sọ wípé ìwọ tó bá fẹ́ jábì kamaru. Muridal ilmi wal sáà máa ń gbé fiqh. kamaru ni wọ́n sọ bàbá àmọ́ kamaru làwọn èèyàn máa ń pè wọ́n. Allahu akbar. torí pé wọn ò gbà fún wọn. àmọ́ tó bá ní bò lọ́rọ̀ alájí àgbà ṣe rí àyà kanu kùránì ní má ja òun kó má bàa tún yamọ́ mi lọ wọ́n lè kọ́dí sábà kọ́tí kálí má tún náà lé ìbáàdì náà mursalin. Innahum lahumul mansuruna wa inna jundana lahumul ghalibun. èyí tó wá ṣe déédéé wọ́n jọ̀hún àná tó wá ṣe déédéé tòní ní kámú mi fi àti. Qalilatin ghalabat fi'atan kathiratan bi idhnillah. wọ́n wá bí ìgbà tó wá yá ìjọ́ta alájí àgbà wa parí ìkéwú ọ̀dọ̀ àfàgbà rìsáàlà ni wọ́n kéńjọ́ náà fíkìú bàbá wa wò pé àfàgbà Sheikh Tajul Adabi wa ní pé kí ń jẹ́ kí wọ Kamaluddin tó fi mọ̀ yí pé mo ti pọ́ra mi sí ọlá bàbá mo kọ́ tiẹ̀ àfàgbà wa sọ pé sóòrà búrò mi yìí tí ń jẹ́ Aisha àgbébẹ̀yìn bàbá wa mo yọ̀ǹda ẹ̀ fún ọ fi ṣèyàwó bí ìgbà tábùbákàrí yọ̀ǹda Aisha fún Nabi Muhammad Sallallahu alaihi wasallam. nígbà tí yálà wa Aisha tààfà gbà tí ó wà á kọ́kọ́ bímọ fún Muhammadu ló kọ bàbá lájẹ́ àgbà wọ́n wá fẹ́ Aisha ti Ahamadu àfàgbà ń jẹ́ Ahamadu àbúrò wọn ń jẹ́ Aisha wọ́n wá fi Aisha wọ́n fi fún Muhammadu wá fẹ́ Aisha falamma tagashaha Amalat amalan khafifan famarrat bi. falamma asqalat دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين. ọ̀rọ̀ tá a fa tàlàjà bá wọ́n sọ yín lọ́hùn ọlọ́run wá gbà lónìí wọ́n kọ́kọ́ wá bímọ wọ́n wá bí Fatima Allahu akbar. gẹ́gẹ́ bí Muhammadu ṣe bí Fatima. Alá ya muridal ilmi. nígbà tí ìyá wa Aisha ó tún wá bímọ wọ́n wá bí Abdulkadiri Khalifa Tana. ó kọ ẹni tí ń jẹ́ life patron Ansaru Islamu ń jọ náà ọba Ìlọrin ó kọ bàbá àfàgbà ó kọ ẹni ó kọ àfàgbà ń kéwú nígbà tí wọ́n wá bí Akẹ́yìndégbẹ̀gbọ́n tàlà Akẹ́yìndégbẹ̀gbọ́n nú àwọn ànábì Ọlọ́run Muhammadu li Mustafa ìyá wa Aisha wa bí Muhammadu li Mustafa àlífà tòní tí ń jà àkọ́kọ́ àlífà lọ́dọ̀ ìyá kan náà àlífà méjì lọ́dọ̀ ìyá kan náà àkọ́kọ́ àlífà tí è ṣàkọ́bí lọ́kùnrin ẹ̀gbọ́n bàbá tó bí mi àlífà àkọ́bí lọ́kùnrin lọ́dọ̀ ìyá wọn. Ya bíbélì Mustafa
àfa ìyá àfa wa ti dúró. balẹ̀ kí mo kọ́ sí dáná. fẹ́ gbowó. akibiri lana mamada yawa se alikami akibiri lana mamada yawa se alikami. bàbá wa khalifa níjẹ̀ta ahamadu làwọn náà ń jẹ́. àwọn làkọ́bí lọ́kùnrin lọ́dọ̀ ìyá tiwọn. bàbá wa khalifa tàná tòní wá ní ẹlẹ́ẹ̀kejì lọ́kùnrin àbí kẹ́yìn lọ́dọ̀ ìyá wọn kò wá sírù wọn nù ọmọ alájẹ àgbà látàǹsà sílákàyà àfàdà. ilimani lama tantase kò lè ánìwò binami. Àlùbáríkà yìí tọrọ fún mi. Olúwa ló ń gbé ní ká ẹ dàgbà ò lè ṣe é. Ènìyàn bá tiẹ̀ lóhùn ó dáwò rí àdá òde ká. Bí àwọn bàbá dúró látàárọ̀. lérí ìdúró yín wọn bàbá alájẹ àgbà wọn níbẹ̀ tí dúró tẹ̀síwájú sí wọn ní 200 kọ́ máa tàlẹ́ kọ́ máa fà kọ́ ìdúró yín. 5,000 naira. Àgọ́ àgbà àmàdí 50,000 naira. 50,000 Ẹ kápúlétì ẹ̀. ọ̀yà ẹ máa lọ sí ọgbà alágbọ́sà ẹ̀ka wá kẹ wọ́n sọ fún bàbá ní ìsinmi o. Ṣé bàtúndà? Ẹ̀ka fún ara wọn. 200,000. Àìsí gbọ́dọ̀ fún mi. Ẹ kápúlétì ẹ̀. Bàbá wa àgbàjẹ́ pápátá yẹnyẹ. Ẹ má bínú o, ẹ̀yin lẹ́nu kí n sọ̀rọ̀. Plus 200 plus 50. Ẹni kan kàkúrú àwọn tó jòkó Tí bá ń sọ̀rọ̀ nínú kàrí lẹ́nìí, wà ní ẹ̀ṣọ́ ló jẹ́ fún mi. Tí ìbá ti dákẹ́, ìbí ló jẹ́. Ó nídìí àwọn mìínísọ̀ díẹ̀. Bàtútà 200,000 naira fún ẹ. Bàbá wa àgbàlagbà. Ẹ̀rọ àìrí 50,000. Ọjọ́ 250. Bàbá wa 200,000. ọjọ́ 450. Bàbá wa àgbàlagbà lóhùn. Ẹ má bí bàbá wo. A kò fẹ́ sí bẹ́ẹ̀ ẹ ti fẹ́ ká sí náà nù 200,000. Ẹ sí lò rẹ̀. ọjà ìdápọ̀ ìdápọ̀ ọ̀pọ̀ ní sí. Fún ìdí tí wọ́n ó ti tó náà. Àwọn alásàlátù tó jòkó, gbogbo alásàlátù 200,000. Ó ti gbé. Bàbá wọ́n ní ká ṣe túrọ́tù lè kọ́ sára kan. àwọn kọmitì tí a jà ń náà wá. wọ́n ní ká ṣe káwùsára kan fún bàbá. ọlọ́ndẹ́kùn. Iná àti iná kẹrin ọ̀ka. 50,000. Mọ́mú kàlẹ́ 50,000. wọ́n ní ká ṣe iná àti iná kẹrin káwùsára kan. fún yín ọlọ́mọdé jábọ́ láíláí. ọlọ́mọdé jábọ́ láíláí. Àmín. Ọlọ́njà balíláyọ̀. Àwọn jàmá tí wọ́n gbé jòkó yìí kalẹ̀, àwọn ìtì á di gbogbo àkókò. Àwọn náà ní bàbá ẹ má wà wọ́n ràn, àwọn ni wọ́n wà lẹ́yìn mi. Wọ́n ní wọ́n sì kẹ má wọ́rì. Ó ti jẹ́ o. Tọ́, Bismillahir Rahmanir Rahim.